Africa Content TV. ولا يشرك بعبادة ربي أحدا. فداء لبافتي أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين مالك يوم الدين. الله. إياك نعبد وإياك نستعين. اهدنا صراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المكتوب عليهم ولا الضالين. آمين. owó níní àfa Yusufu حياكم الله. kì í ṣe tí ó ṣùọ̀ fún kó wá láti ní. owó níní kì í ṣe tó ṣùọ̀ fún kó wá láti ní o. dandan dẹ̀ kọ́ ni kó wáyé kó bímọ. dandan kọ́ ni kó wáyé kó kọ́lé. dandan kọ́ ni kó wáyé kó lámì ṣùgbọ́n dandan ni kó wáyé kó kú. dandan kọ́ ni kó wáyé kó bímọ. dandan kọ́ ni kó wáyé kó kọ́lé. bẹ́ẹ̀ sì ni dandan kọ́ ni kó wáyé kó lámì ṣùgbọ́n tó jẹ́ dandan fún ọ nínú ìṣẹ̀mí ni kó wáyé kó kú. gbogbo ẹni tí ikú jẹ́ dandan lórí ẹ̀ níbí gbé títóbi fọ́ba tí ò ní kú láíláí. a ní òkè ọlọ́run ní apá kan yálà yàtà ló fún ọ lápá kejì. àwa nílé olókùú lókùú tí Yorùbá tó ń pè ní òkú ọ̀fọ̀ a sì tún ṣe bí ìgò jẹ́ kó wẹ́dì láwà. à ń sọ bọ́lá pé tó ṣe wá yóò dùn wá gbọ́n. apá ẹ máa padà wọ̀ báyìí ẹ máa wọ̀ báyìí ẹ máa wọ̀ báyìí ẹ wá jòkó padà. àtọ́dídí Ìbàdàn lẹ ti pè mí wá bí láti wá ṣe wáàsí èmi náà bí sì mo ní wáàsí lọ́yọ̀ lónìí mo yẹ ẹ́ nítorí pé mo wá dúró ti ọmọ ìyá yín ọ̀rẹ́ yín èèyàn yín ẹ̀gbọ́n yín àbúrò fẹ́ lómi. àwọn kẹ́fà ẹ̀ jẹ́ àdúlíjà ìdúnà. wọ́n wá fẹ́ pè wá pé wáàsí yá làwọn kan ń gba ẹ̀gbẹ́ kan gba ẹ̀gbẹ́ kejì nítorí kíni àti pẹ́ jù kọ́ ọ̀hún. wàlí láì fi kúlì tàrí kàtí. ẹ jẹ́ kí ara gbogbo owó balẹ̀ lójú agbo yìí ikú ni kì í sàrùn. ẹ jẹ́ kí ara kó wá balẹ̀ òyìnbá ní ríra wa má lélẹ́yìí. ara rẹ tí ò balẹ̀ tí ò balẹ̀ tí ò balẹ̀ kò balẹ̀ ní oyàwó kò balẹ̀ ní ọlọ́mọ kò balẹ̀ ní òsínlé kò balẹ̀ ní alábọ̀dé mọ́kà kò tún balẹ̀ lébi olókùn ní ọba kú yóò balẹ̀ ìjọ náà. wàlí láì fi kúlì tàrí kàtí. ẹnu máa hún ẹni àfẹjọ́sí ẹni ó wọrẹ́ látọ̀dún yìí ò tí ì dìran dì sí ó sì nínú rò nípa ayé rẹ kó yẹ kí wọn náà dìran. wàtẹ́sí kí ilẹ̀ tí fi wàrà ṣàìdó. àwọn tẹ́ ń pariwo lé lórí wọn èsè màláìka wọn èsè àlìjànú èèyàn làwọn náà wọn ajẹ́jẹ́ màláìka jálìjànú kí Sisi Quadri ó kú bó ti kú yìí. sọ̀ǹgá ọlọ́pàá dá sọ́rọ̀ ara rẹ̀ ẹ̀ẹ́dẹ̀ hó.
wọ́n ní wọ́n sọjọ́ bí mi ká pọ́jọ́ bí ṣé wọ́n wà ní. sẹ́yìn máa lọ bí nǹkan rẹ ni èmi bí ẹ bá ti sọ́kùnà lẹ́pẹ́ sí. walillahi fi kulli tariqati. wọ́n bá pè yín níbi nǹkan rẹ pé aago mẹ́wàá ni aago mẹ́rin lẹ́ẹ̀dẹ́ bẹ́ẹ̀. níjọ́ èèyàn bá kú ijó abákú là á dèrè. níjọ́ Sisi Quadri wà láyé mélòó nínú wa ló lọ ilé ẹ̀pẹ́ àní àwa kì í ó fún ṣe takutakutẹ̀ ṣe. lillahi fi. láti sọ fún gbogbo olókìkí dẹ̀ wà níjòkó yìí kí kálukú dórí ò pé kò séèyàn mọ́ lẹ́yìn orí rẹ̀ àtọ́lọ́wọ́ ọba tó ní nìkan ní dùn mọ́ wọ́n ṣe owó ọlé wọn pé àwọn ti ṣe fáwọn kan wọ́n tọrọ bára fún ọkàn yìí náà ni. walillahi fi kulli tariqati. kí ló mú ẹ tó máa wọra rẹ lókè ara rẹ ó láwọn la lò ní àwọn wo ló lọ la sọ fún wa. ṣé lánàá tí wọ́n fi ní òní àwọn tó ní àná mọ̀ pé wọ́n ń bọ̀. gbogbo ẹ ti sọrí rẹ lọ́wọ́ be a star being a star or whatsoever you may be. ṣé ní pẹ̀lẹ́pẹ̀lẹ́ o ntí tọ́lọ́dún eégún ọmọ alágbàwọ́lá kà jẹ̀kọ́ bó o bá rẹ̀ example ẹ̀ ní lónìí. aya Sisi Quadri ló tó gbóhùn. kò sẹ́ni ó lè yọ ọkọ̀ kúrò ní orúkọ wọn nísìnyí àfijọ́ tọ́lọ́mbá tó ní wọ́n jáde òkú ọ̀hún. ọmọ lọ́dọ̀ọ́mọ òrukàn ó kọ láíláí ní òun ẹ̀jẹ̀ lọ. ta ló sọ fún wọn náà pé ọlọ́dọ̀ kò ti nǹkan rẹ lọ́jọ́ alẹ́. ìyàwó èèyàn lóyún ó ń yọ̀ tá a sọ fún ẹ pé yóò bí lójú ẹ bó bá wá bí lójú ẹ tó bá fẹ́ lọ yọ̀jú tá a sọ fún ẹ pé ó jèrè rẹ̀. walillahi fi kulli tariqati. nínú àwọn tó yẹ kí ara ìdánwò ti sílẹ̀ jù níbi wọ́n bá ti ń gbé ẹgbẹ́ rẹ lọ gbìn. à ń jẹ iṣu à ń jẹ àgbàdo à ń jẹ ẹ̀wà à ń jẹ ìrẹsì gbogbo táwọn yìí wọ́n ń pè wọ́n ń wù ní èèyàn tó ń jẹṣu tó ń jẹ àgbàdo tó ń jẹ ìrẹsì tó ń jẹ ẹ̀wà wọ́n pe odidi èèyàn kó wú lóní. lillahi fi kulli tariqati. ẹgbẹ́ ọlọ́run tóbi lẹ́ẹ̀mẹ́ta ọba tí kú òní tọ́ sí láíláí. látàsí kí ìdọ̀tí. tìlúwà rọ́ṣà. ṣé mẹ́ta ti pé ó yẹ fi mẹ́ta mi kú. ìdí tí mo fi ní oṣù aláàbọ̀ lẹ́ẹ̀mẹ́ta ni pé ó jọ wá lójú fún ọmọ ànábì ádámà níjọ́ tí wọ́n bí ẹni tó mọ̀ ló gbé ẹ jáde nínú ìyá rẹ àbí ta ló mọ ẹni ó gbé ó yá lẹ́sìn máa gbọ́ ẹni tó mọ̀ ní ó gbé ọ lọ bí wọ́n sì ọ́ sí. wàyí dàmà tàmútù. apá mo fi Kùránì pé ọ padà báyìí máa bọ̀. àjàbá ńlá kàyà kúnà hádà. ìwọ púpọ̀ ló ṣe ra rẹ báyìí. ọlọ́run tó wà ń bẹ ò ní padà. àmín. apájọ kó tí ń fi ṣe tán èmi náà bí sí. àjàbá ńlá kàyà kúnà hádà. ọlọ́run ò ní fi ilẹ̀ ẹ̀ mọ̀ wà dáadáa ẹ̀ ní mọ̀ nira. àmín. ìdí ni pé mo lọ́rọ̀ fẹ́yìn tí ọlọ́run gbé ìta fún lónìí. ìsìnfẹ́ kó sẹ́yìn àwọn èèyàn kan nínú àwọn èèyàn tí wọ́n ga nínú ìjòkó yìí. ọlọ́run ni mo kọ́kọ́ kí mo yòǹbó àlẹ́ Muhammad. sallallahu alayhi wa sallam. yòǹbó ànábì dáadáa. sallallahu alayhi wa sallam. wọ́n ní yòǹbó ànábì ló ń ṣe sùmẹ̀sùmẹ̀ níṣẹ́ ó lè wà lẹ́yìn lẹ́yìn ànábì. sallallahu alayhi wa sallam. lẹ́yìn tàbí Muhammad mo kí bàbá wa àgbà ní gbogbo ilẹ̀ owó tá a wà ń bẹ̀ yìí ẹni ó bá ti wà níbí tẹ́lítírì bàbá ìmọ̀mọ́ àgbà ló wà. ìlú wo dẹ̀rẹ̀ ìlú oníkéwù ìlú onímọ̀ ìlú ẹlẹ́sìn ìlú Ìbàdàn ni. gbogbo ẹni ó bá wọlé ẹbẹ̀ tí ò kí wọn ní kí ibẹ̀ onítọ̀hún ò ní jèrè ibẹ̀. la ilaha illallah. mo kí bàbá ìmọ̀mọ́ àgbà tòní. mo kí ayé àtàyè bàbá kí ni wo. wọ́n á kí gbogbo àwọn àlùfáà àgbà nítorí àkókò tí ó gbà mí. mo kí gbogbo ẹ̀yin bàbá àbátẹ wà ń jòkó àlàáfíà Ọlọ́run kó mọ́ yàrá ìgbà kọ̀ọ̀kan. mo kí ẹ bí Alhaji Abdul Qadir Sisi ọkùnrin tá ń pè ní Sisi
àṣẹ wọn lè bí ni lọ́kùnrin tó jẹ́ kókó obìnrin ò fi ga. mo kí àwọn ẹbí, mo kí àwọn àbúrò, mo kí àwọn ẹ̀gbọ́n, mo kí àwọn òbí, mo kí aya, mo kí ọmọ fún Sisi Quadri. ẹkún òyà, ẹkún tó ṣe yín tí ò ṣe yín rí, ẹkún bá tìjọ máa lò yókù lọ, ẹkún máa wo ọ̀rẹ́ yín, ọmọ yín, ìfẹ́ yín, ẹ̀gbọ́n yín, ọkọ yín, bàbá yín, olólùfẹ́ yín. Fídíò lásán lẹ́ẹ̀mọ́ rí ẹ̀rọ gẹ́gẹ́ mọ́. Original copy ti lọ, duplicate ló kù táyé ó máa fi hàn yín. Dàbí sọ gbogbo àwọn àtàrà láyé náà dandan kọ́ ni kó o ṣe tíátà kó o tó nípa. Ipa kí ni wọ́n náà fẹ́ fi ilé ayé? Tó yẹ kó bó o bá sílé, ara yóò mọ̀ kó o sílẹ̀. Ó wà nílé gan, ó ní wúlò. Ó sílé, wọ́n tún mọ̀ kó o sílé. Àwọn ọmọ àdúgbò wa lọ ra báńgà, wọ́n ní ó ti lọ ọlọ́mọdé òde mọ́. Bísímìláì mẹ́ta, débi tó wí kẹ́límà kankan ní. Kùl huwa Allahu mẹ́ta. Ó ní gbogbo ẹni ó bá mọ̀ ké ń bí lájọ ké nítorí Al-Hajjatul Qadir. Àbá Hajjatul Qadir ìdúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Alhamdulillah. Wọ́n fi Sheikh Ibrahim Yas. Wọ́n bí wọ́n léèrè pé nínú ẹ̀yin àti Usman Danfo díẹ̀. Ṣé ní Sókótó kọ́nù? Nínú ẹ̀yin méjèèjì ta ló tóbi jù? Sheikh Ibrahim Yas. Nígbà tí bàbá yìí ó fèsì, ó ní Usman Danfo díẹ̀ wà jallu minni qadran wà azzu minni manzilan. Ó jù mí lọ ní tí wọ́n fi máa jù yàn lọ láyé. Wọ́n ní kí ló fà á? Ládùúrú bókìkí yín ṣe dọ̀tún tó dósì. Usman Danfo díẹ̀ náà lókìkí ṣùgbọ́n kò tó ti ń Sheikh Ibrahim. Sheikh Ibrahim àwa ní òótọ́ ni ó lè mọ ẹ lè máa rò ó lọ́nà àbẹ̀wò ojú ibi tẹ́ ẹ ti fi wò ó ni. Èmi Ibrahim mò ń sayé. Ṣùgbọ́n Ibrahim bàbá Fódíẹ̀ tẹ́ ń sọ yìí, Danfo díẹ̀ wúlìdà mu'minan, wọ́n bí ní mu'mini. Aṣa mu'minan, ó sayé ní mu'mini. Wàmátà mu'minan, ó kú ní mu'mini. Mẹ́tẹ̀ẹ̀ta tó ní ló fi jù mí lọ, wọ́n bí èmi ní mu'mini. Mo ń sayé èmi ní mu'mini, wàlá àdìrí máa sáà mútu àlẹ́ yìí. La ilaha illallah. Ẹni tí màá kú lé lórí ni òye mi. Ẹni tí ó ti kú, ẹni ó mọ̀ fẹ́ nìkan ṣe yẹ̀yẹ́. Kò sẹ́ni tó mọ nestin. Abá Hajjatul Qadir dúpẹ́ pé a bí wọn ní mu'mini. Wọ́n sayé ẹ̀ ní mu'mini. Nígbà tí wọ́n kú náà, wọ́n kú ní mu'mini. Bismillahi mẹ́ta kúrú Allahu mẹ́ta kí ẹ kọ́kọ́ lọ máa bá wọn. الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد. Gbogbo ẹ̀yin tẹ́ ń ṣe wàhálà tó tó báyìí tó bá ti jẹ́ pé kìí sọ Ọlọ́run ló dé kìí sànẹ́bí ojú tì í. Àjàbá ńlá káyà búná Adam. Ìmẹ́ni tó dé tẹ̀ ń ṣe báwọn o. Tó bá ti jẹ́ pé kìí sọ Ọlọ́run ló dé kìí sànẹ́bí ojú tì í o. Ibi olókùn la wà yín dára yóò balẹ̀ o. Ẹni ó dé náà òkú ọmọ òkú ni o kì í tí mò ń tọ̀. Àjàbá ńlá káyà búná Adam. Kìí ṣe àrísàrí. Ìdámọ̀ tún lẹ́dùn. Látàlámù mọ́ ní ilé-ìfẹ́ akọ́jà ní ìbàtí ni mú níta. Ẹ jẹ́ kálukú ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́. Ẹ jẹ́ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́. Ẹni ó kú iye ìsarúgbó. Àjàbá àkàyàbù náà ẹ̀dẹ̀. À ń kí sáyárì káàbọ̀ ẹkú rè. Ìdámọ̀ tún lẹ́dùn. Ẹkú ìyà. Ẹ jẹ́ wọ́n lọ jòkó máa ní. Látàlámù mọ́ ní ilé-ìfẹ́ akọ́jà ní ìbàtí ni mú níta. Etí mo expect ní ìkànnì báyìí. La ilaha illallah. Wọ́n ti ń sòkú Sisi Quadri bíi carnival. Àjàbá ńlá káyàbù náà Adam. Akíyájì sáyárì ẹkú rè. Ìdámọ̀ tún lẹ́dùn. Ẹkú fẹ́ ọmọ ìyá yín. Látàlámù
من الذي أخرجك من بطن أمك ṣèbẹ́ ti rẹ́ ni ó dé àbí ẹ wá ṣe Allahu Akbar fọba tó gbé sẹ́yẹ̀rì ga. ó ti gbàgbé Ọlọ́run gbà tó léèyàn. La ilaha illallah. ṣé Allahu Akbar kó wọlé ó dògbò àgbáyé nísìn. ó yá ń gba àwọn ti jòkó wọn fi wọn lọ́rùn lẹ̀ báwọn ooru àsìkò igi lágbára. Ajaba laka ya bunada. ẹ̀yin elétò ìmọ̀ bóyá àyè wá sí kẹ́límà méjì yọ ń bì í. a gbọ́dọ̀ máa wí ìdálẹ̀ ẹni bá máa sọ̀rọ̀ èpè ni wọ́n máa gbọ́ bí ìrèpè. mo kí ẹ̀yin olókìkí ènìyàn tí Ọlọ́run ní kí iṣẹ́ yín kó sọ yín di ọ̀rẹ́ ojú ó tún sọ ohun yín di ọ̀rẹ́ etí kẹ́nìkan ó má dìde lọ kẹ́nìkan mọ́ torí Ọlọ́run ọ̀rọ̀ Ọlọ́run tó tóbi ju tí ń gbénú ayé lọ là ń sọ lọ́wọ́. tí ẹ bá ṣe torí pé Sisi Quadri èmi ìdúrọ̀pù máìkì mò ń lọ lẹ́nu mo bí sí i. Ajaba laka ya bunada. ṣùgbọ́n mo rántí pé mi náà kú ìmẹ́ni tí ó sẹ́yìn mi. إنما تولد لا تعلم من الذي أخرجك من بطن أمك وعندما تموت لا تعلم الذي أدخلك إلى قبرك. الصلاة على النبي الكريم صلى الله عليه وسلم. أيها محمد صلى الله عليه وسلم. ẹni tí ò ní kú lójijì kó náwó báyìí. ẹ jẹ́ arọ́wọ́ wọn ẹni tí ò náwó òun ti sọ tí ó ń ṣẹlẹ̀ fún. ẹni tí ò ní kú kú òjijì kó náwó báyìí. sọ pé sallallahu alayhi wa sallam. ṣèlérí fọlọ́ kó dàkẹ́ nísìn kó tó káwọ́ yẹn lẹ̀. náwó báyìí pé ìní kú kú òjijì. ìní fọjọ́ ọlọ́jọ́ lọ. ó yá a ní ọjọ́ méje nínú ọ̀sẹ̀ Monday, Tuesday, Wednesday, Thursday, Friday, Saturday, Sunday èwo lọ́jọ́ tiẹ̀. إذا ما تولدوا لا تعلم الذي أخرجك من wọ́n lè sọ lọ yín sí pé o ní kúkú òjijì sódà akéèyàn ti mọ̀ pé òun ò kú tẹ́lẹ̀. iyì ikú ni kó jójijì tí kú ò bá máa jójijì ikú kíkú ò ní níyì mọ́. mo kí gbogbo ẹ̀yin eléré orí ìtàgé lápapọ̀ Ọlọ́run ò ní fi yín lẹ̀. ẹ kú ìfẹ́ ọmọ ìyá yín ẹ kú ìdúró ti ọmọ ìyá yín ẹ kú òyìyà ẹ kú ara fẹ́ra kù mo wá kí ipa iná kú palẹ̀ mọ́. nítorí pé àwa mẹ́fà là ń gbáyé èmi ìwọ àwa ẹ̀yin àwọn òun ẹgbọ́kú jáde ní ó kàn yẹn gbọ́mọ jáde gbogbo wa. La ilaha illallah. kò sí mọ́ ni yóò kàn yẹn ó ń bẹ fún wa. Sisi Quadri rán mi sí gbogbo ẹni ó wà ní gbogbo yìí àti gbogbo ẹni ó láǹfààní àti máa gbọ́ wa. Sisi Quadri ní kí n máa sọ fún yín pé èé ṣe ọmọnìyàn. Yamuru. Akọ́rì bí jàmbá ti kábú yìí. Ajá Quadri ní Yamuru akọ́rì bí jàmbá ti kọ́kùnrin. Gbogbo ẹ̀yin olólùfẹ́ mi, ẹ̀yin ọ̀rẹ́ mi, Akọ́rìbí. ẹ̀yin ẹ̀gbọ́n mi, Akọ́rìbí. ẹ̀yin ẹbí mi, Akọ́rìbí. ẹ̀yin ọmọ mi, Akọ́rìbí. ẹ̀yin tá a jọ ń ṣiṣẹ́ pọ̀, Akọ́rìbí. tá a jọ ń ṣayé pọ̀, tá a jọ ń lo ìlú pọ̀, tá a jọ ń lo ògbó pọ̀. Akọ́rìbí. Tẹ̀múwúnà aláàpàbùrí wàlámùtù sẹ́lìmù àlàyé. Ẹ̀dẹ̀ tí dẹni tí ń kọjá lára sàárè mi tẹ́ẹ̀dẹ̀ lè kí mi mọ́. Kálọ̀ akọ́rìbí lámúyàrí fún ní. Ẹjọ́ tí Sisi Quadri kú lónìí, ẹlòmíì wà tí ẹ pé ìdọ̀bálẹ̀ ní máa kí Sisi Quadri. Ẹlòmíì ó bá báyìí ni, ẹlòmíì ó kúnlẹ̀ báyìí ni, ẹlòmíì ó kì í nàró ni o. Àtọ́nínàró, àtọ́níkúnlẹ̀, àtọ́ndọ̀bálẹ̀, ta ló kí Sisi Quadri láti jẹjọ lónìí? Yamuru akọ́rìbí jàmbá ti kábú yìí. Sisi ní
gbogbo yín dẹ̀ kọjá lọ lára sàárẹ̀ mi ẹ̀dẹ̀ ń wò mí níbi tẹ́ ẹ tì mí mọ́ níbi ẹ̀dẹ́ mi mọ́ mo ti kọ́kọ́ wà nínú ìfúnpinpin kan kí n tó wáyé ìfúnpinpin àkọ́kọ́ onínú ìyá nígbà tá a bá tún kú á tún lọ bọ́ọ̀nù ìfúnpinpin ẹlẹ́ẹ̀kejì ìfúnpinpin ẹlẹ́ẹ̀kejì nílé tí wọ́n bẹ̀rẹ̀ lóòjọ́ wọ́n tó lóòjọ́ wọ́n á kàn lóòjọ́ wọ́n á fa omi sí lóòjọ́ wọ́n á fa iná sí lóòjọ́ onílé ó sunlé ẹ̀ lóòjọ́. Yẹ̀mú akọ́rin bí ìjàmbá ti kọ̀ burí. Gbogbo ayé títí bá rí ní sẹ́mi náà mo wá lẹ́nu tí gbogbo ayé ń kọjá lára rẹ̀ tí mo tiẹ̀ lè kí mi mọ́. Káànà àkọ́rí bíi lámúyá ìfún ni. Àfi bí ìgbà tẹ́ mọ̀ mi mọ́ sẹ́ gbàgbé mi. Lámúyá ìfún ni. Ẹ ń lọ dá mi nù ẹ̀dẹ̀ kọjá lẹ́gbẹ̀ẹ́ sàárè mi bẹ́yẹn. Lámúyá ìfún ni. Ẹ ń lọ ra kántà ẹ̀dẹ̀ kọjá lẹ́gbẹ̀ẹ́ sàárè mi bẹ́yẹn. Lámúyá ìfún ni. Ẹ̀dẹ̀ bẹ̀rẹ̀ sí ní ṣe bí ẹni pé mọ̀ mi mọ́. Lámúyá ìfún ni. Tẹ̀síwájú àfà. Sọ̀wí mi sáárì yẹ kí tẹ̀sí mú ní màmí. Ìyàwó níbi ọ̀rọ̀ sì yẹ kí tẹ̀sí mú ní màmí. Títí bá dìrì ní gbogbo ẹni tí nǹkan mi á sọ́wọ́ ẹ̀ ẹni tó mọ̀ pé nìkan kò mọ̀ pé mo ní nǹkan lọ́wọ́ òun ó ti gbẹ́sẹ̀ lé sí. Sàwí mi rọ́ọ̀sì. Ó ní mo fi kí ìyá tó sọ̀rọ̀ lẹ́ẹ̀kan pé YouTube account Sisi Quadri is in my charge and I'm ready to drop it for whosoever want to have it back. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn bóyá owó ni bóyá aṣọ ni bóyá dúkìá kan ni bóyá nǹkan kan ni lọ́jọ́ pàwọ́ àti Sisi Quadri pọ̀ ó ti rò pé ó jẹ́ mọ́lẹ̀ ó jẹ́ gbé ó ti rò pé ó pa mọ́lẹ̀ ó pa gbé kò sí wàhálà àáfàá lè ṣe òkú sí Ọlọ́run ò ní ṣì gbà. Sàwí mi rọ́ọ̀sì yẹ kí tẹ̀sí mú ní màmí. Ní gbogbo ẹbí mi ará mi ọ̀rẹ́ mi ẹ̀yin èèyàn mi ẹ wá ń wo dúkìá mi pé ilé yìí yàrá mélòó lèmi ó mú un bẹ yóò ti máa sọ kẹ́lẹ́kẹ́lẹ́ lọ́kàn ẹlòmíì. Yẹ kí tẹ̀sí mú ní màmí. Ibi àbí kí n fẹ́yàwó Sisi Quadri ni kí n ṣe láàánú. Yẹ kí tẹ̀sí mú ní màmí. Àbí kí n káwọn ọmọ Sisi Quadri sọ́dọ̀ ní kí n ṣàánú fún un. Ẹ wá ń pín ọmọ mi ẹ ń pín owó mi ẹ ń pín aṣọ mi ẹ ń pín dúkìá mi ẹ ń pín tó jẹ́ tèmi ní tí mo fàágùn mi rà ní tí mo fi wàhálà mi rà ní tí mo fi yànjú mi rà ó ń lẹ̀ mọ́ ń pín mọ́ra yín lọ́wọ́ Sisi Quadri ní èéṣe ẹ̀yin èèyàn ẹ ti gbàgbé mi. Wàmẹ́ àlùlẹ̀ àjà dúdú ní. Mo kí Ajuwa Mutọ́rí Mustad ẹ káàbọ̀ Apoya. Wàmáyà àlùnà ẹ̀yà dúdú yìí ní. Gbogbo yín pátá àwárí nínú yín ẹni tí ó sọ wípé ẹ dákun ẹ tiẹ̀ wo gbèsè tó jẹ́ pọ̀ ẹjẹ́ á bá a sọ díẹ̀ mbẹ̀. Ìtòyí lójúṣe pọ̀ ẹjẹ́ á bá a ṣe díẹ̀ mbẹ̀. Òbí ń bẹ ẹjẹ́ á bá a tọ́jú òbí ẹ̀. Aya ń bẹ ẹjẹ́ á bá a tọ́jú aya. Ọmọ ń bẹ ẹjẹ́ á bá a tọ́jú ọmọ. Ìyá wa tí wọ́n jẹ́ àwọn Sisi Quadri àtẹ̀yìn ọmọ gbogbo ìlérí ni wọ́n máa sọ fún yín lónìí. Gbogbo ọ̀rọ̀ la yóò máa fẹnu sọ fún yín. Wọ́n sọ fún yín pé kódà àwọn ò di sánmà àwọn ò di lẹ́lẹ̀ ní tí wọ́n fẹ́ dà náà wọ́n dà lójú àgbo wọn. Tẹ́ ẹ bá gbára léèyàn ẹ máa wá disappointed. Èyí tó lè dáa jù ní kẹ́ ẹ gbára lé Ọlọ́run tó ní Sisi Quadri tó dá Sisi Quadri tó ṣe Sisi Quadri bó ti wà tó pa Sisi Quadri lásìkò tẹ́ ẹ lérò. Wàkọ́ ní ẹ̀ka fún sí àmọ̀mọ́ wàásù. Kálukú ọmọ gba ìpín rẹ̀ Sisi Quadri ní kálukú wa ń gbà pín rẹ̀ pé bóyá kémi mele fàyà lè láàyè. Ó mà ṣe o àṣìrọ̀ òun náà sùn ni ẹ ṣe tètè gbàgbé mi báyìí. Sẹ́mi náà lẹ gbàgbé báyìí ọ̀rẹ́ mi ti ń wẹ́ lómi tí ó bá sọ̀rẹ́ báyìí. Ọmọ mi ti ń wo ẹlòmíì pé ta ni ó tún máa jẹ́ bàbá fún mi. Aya náà ti máa rò pé àṣà wa ní ṣe kinní àti kìnìún mọ́ báyìí ni. Àṣìrọ̀ òun náà sùn ni ẹ ṣe gbàgbé mi báyìí sẹ́ẹ̀rí bá ti gbàgbé Sisi Quadri èyí tá a wá bí ìtorí pé ń gbóná lọ́wọ́ ni o. Ẹ̀yin ọdún ìdíjọ́ ọdún méjì ẹjọ́ di ọdún mẹ́ta ẹ má ẹ̀sìpẹ́tì gbẹ́rì èrò báyìí o. Èrò gàrà níbi òkú bá ti jẹ́ ọ̀fọ́ ọ̀rọ̀ níjọ́ tí òkú bá kú tán gbogbo tó kù fílẹ̀ ó jẹ́ ń tó dùn ní o ó jẹ́ ń tó korò ní o wọ́n da yín dá ara yín torí àwọn náà ní ayé tọ̀dọ̀ wọn. Mo kí gbogbo ẹ̀yẹ lérò orí ìtàgé tá a wà ń bí. A rí nínú yín ẹlòmíràn sọ pé location wà lọ́rùn òun ò lè wá.
àwọn òní ẹ má jà fi iṣẹ́ ilé àti mo ti gbowó iṣẹ́ yìí ó kàn máa di gbèsè sí mi lọ́rùn kò sí wàhálà Quadri ti gbé gbèsè lọ́rùn. fayalilahi asirahu bada suni. èyí tí mo fẹ́ ṣe níwọ̀n àṣì fún wa ni wípé ẹ jẹ́ káwa náà wo iye èèyàn tí wọ́n sọ pé àwọn dé èèyàn látara àdè èèyàn Sisi Quadri ó tí ì soríire níjọ́ tí oríire rẹ ò bá ti sọ ọ̀pọ̀ ìdádó lóríire. alájọ kábílì kọ̀ǹpónì ìjòkó yìí ọmọlúwàbí tó plọ̀m ìyá wa Rose Odika àwọn tí ẹ̀ tó ń jọ́ ọmọ fún bàbá mi oníwà sí àgbáyé ṣé fún ìdí ní àjàlúgbọ́n lò. àwọn ní ìjòkó yìí gbogbo wa ní lọ báyìí tí kálukú ṣàìn lọ́wọ́ ẹ wọlé ayé pé wò yìí ẹ bá tún wọn jáde nísìnyí wọ́n tún máa pé wò yìí lọ ayé a máa wò yẹn gan o ẹni tí wọ́n ń wò ní kójó rí òun pé o wọ́n ti wọ Quadri tó pin ìran báyìí o Quadri ò sí nínú ìran mọ́ o kí lẹ́yìn ló ṣe níjọ́ táyé ń wò yín lọ́wọ́ tó fi jẹ́ pé ìjọ́ tí ìran yín ò bá sí níta mọ́ ẹ tún máa ṣẹ́kù níta kìí ṣe ikú nìkan ní máa ń lé ní kúrò níta o mo bá Sisi Quadri dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. alhamdulillah. anna al-mawta fi dawlatin wa 'izin khayrun min al-baqa'i fi zillatin wa 'ajzin. kéèyàn kú níjọ́ tí ayé ọmọ sọ pé ẹni rẹ lọ ògo ń lọ aṣọ wa lọ ìdùnnú wa lọ iyì wa lọ ẹ sọ fún ọmọlúwàbí wípé kó fi stéèjì sílẹ̀ nígbà táyé bá ń pàtẹ́wọ́ lọ́wọ́. nítorí pé tó o bá fi lè bá ayé rẹ débi pé wọn pàtẹ́wọ́ ọmọ tó bá fi stéèjì lẹ̀ ní kò ní kí ẹ. kí ẹ̀dá kú níjọ́ tí yìí ń bẹ lára rẹ̀ tí ń sáná lọ́wọ́ tó ń taná lọ́wọ́ tó ń gòkè lọ́wọ́ tó ń déèyàn lọ́wọ́ òwúlẹ̀ sẹ́ni tí ó kú tẹ́lẹ̀ táyé ò ní rí kíní kan sọ wọ́n ní ó dẹ̀ ṣẹ̀ gba físà Amẹ́ríkà ni o ìgbà tó kò rẹ̀ ṣẹ̀ṣẹ̀ wá dóúnjẹ ló ṣẹ̀ṣẹ̀ wá kú yìí ìgbà tí kíní kan rẹ̀ ló ìyá mi abẹ ní agbárin ìjòkó yìí ẹ̀mí yóò kún màmá dáadáa ẹni mú àpàdà sí aburú àti gbogbo àwọn èèyàn bíi yín Ọlọ́run ò ní gbà wọn aṣọ ara yín sọnù mọ́ ẹ̀yin náà ó sì pẹ́ nínú dáwọ́lá yín. kí ènìyàn kú lásìkò tí ń níyì tí ń lẹ́yẹ ó dáa ju kéèyàn ti ṣẹ̀sín kó ti dẹni àbùkù kẹ́tì máa bèèrè lọ́wọ́ àwọn èèyàn pé ẹ ti ẹ̀ gbọ́ ṣé lágbájá ń bẹ láyé sá tó bá kú nígbà náà ikú rẹ̀ ò níyì kí ló mú BBC débi ṣé ẹ lérò pé torí Ọlọ́run ní eré kún tó koro kí ló mú Aláròyé débi ẹ lérò pé torí Ọlọ́run ní ẹ mọ iye èèyàn tó ti kú nú Ìbàdàn tó ti kú nú Èkó tó ti kú nú Ògùn tí wọ́n yá bí òkú wọn ó ti dẹ́pẹ́ bí òkú tù bí wọ́n ń bọ̀. torí pé tó kú tóbi nì ìntòkù kilẹ̀ ni ìntòkù halẹ̀ ni ìntòkù dunlẹ̀ ni ìntòkù dunlẹ̀ ó dilẹ̀ ni ìwọ náà bó o ló ti dunlẹ̀ bó o ló ti nílẹ̀ bó o ló ti rinlẹ̀ bó o ló ti nílẹ̀ kó o tó wọlẹ̀. bó o ló ti dunlẹ̀. torí pé kò sí iyèméjì ń bẹ man lam yamut bi sayfi mata bi ghayrihi. ó ní bẹ́ẹ̀ ni wọ́n fi pa Ọlọ́run lọ bí ìbọn yẹn ò bà mí kò sí wàhálà òun lọ́ra alẹ̀ níjọ́ tí wọ́n fi pa ìwọ náà dáhùn lára rẹ. wọ́n lẹ́ni tó bá gbọ́ ìró ògbọ́n kẹ̀m òun kọ́ nìbọn pa ni ẹni ìbápa kì í gbọ́mọ. wọ́n lásìdẹ́ǹtì ṣẹlẹ̀ ìwọ nìkan lórí kó yọ kì í ṣe kórìí rẹ ló dáa ju ti gbogbo wọn. báwo làwọn náà ti ń palẹ̀ mọ́ ọkú sí olókìkí olórúkọ olówó ọlọ́lá bóòlù ti ní ládùúgbò yín. Sisi Quadri ilé ló ń pa lóòótọ́ tí ò bá ní àṣesílẹ̀ ìwà rẹ̀ àwọn èèyàn kò kú ẹ̀ sílẹ̀ ni. àwọn ráyè mọ́ inú ayé lónìí. èyí tó fi mú àwọn tí wọ́n wọ̀nyí ẹlòmíì ti ní location ọdún méjì lọ́wọ́ nù wọn ọdún kan yóò máa tibì kan bọ́ síbì kan tibì kan bọ́ síbì kan tibì kan tó náà fi bọ́ sẹ́nu òkú tí ó pa. ìgbà fi mú gbogbo wa yìí fi nǹkan lẹ̀ ẹ jẹ́ kó lọ yé gbogbo wa o òtúbà ń tẹ̀lé ayé kárọ̀ra sáré ayé ohun tó fi mú Sisi ọ̀hún rò àdùn ayé máa tán pé a kò gbọ́ mi ṣe tún ọlọ́lá oníyì ológo star ìwọ tí wọ́n ń pé wò ìwọ tó tún máa wọra rẹ lókè ààrẹ ó láwa star òpònú ènìyàn ọ̀rọ̀ òpònú ọ̀rọ̀ kẹ́ni tó star máa gbéra rẹ̀ ní star ó ní star kálẹ̀ báwọn. wọn kì í yẹra wọn bàbá bẹ ní nǹkan ní kalẹ̀ ẹ
ẹ lọ sọ gbogbo ẹni ó bá yẹra rẹ̀ láàárọ̀ àti lálẹ́ ò nira fún wọn. La ilaha illallah. Gbọ́mi òtún bá ń tẹ́lẹ̀ ayé kárọ̀ra sáré ayé ohun tó fi mú Sisi rọrùn àdùn ayé máa tán àdìríbù mọ́sálà lèmọ̀ yẹ́sì máa wù mí kọ́ńkọ́n ẹ jẹ́ kí n fàyè ẹ̀jẹ̀ ń fàyè ṣe wá sí i fẹ́ni bá fẹ́ kó lè gbọ́ kí ni fàárí ẹ̀ náà sórúkọ táráyé sọ ẹ́ ló fi ń sọ pé sọmọ tí ń jẹ ayé asán asán láyé òfò láyé ayé lòfò ìdààmú nítorí òfò òbírí nílé ayé dandan ó ń láti yí báyé fún ẹ ní owó ayé ní ó gbowó yẹn tán báyé fún ẹ ní ilé ayé ní ó bi ilé yẹn wó báyé bá fún ẹ ní òkìkí wàásù òkìkí ẹ nídòfó àwọn kan ti ní òkìkí rì wọ́n lò ní ayé bí kò jẹ́ pé ẹlòmíì ò ní tó fẹ́ lò mọ́nú ayé mi. Sisi Quadri dẹ̀ ṣe bí obìnrin ó dẹ̀ ju ọkùnrin lọ. ìtàlùfọ́ onítìrà wí ni pé ànásà mínà nìsíwátì mà ní tàkásà mínà nìsíwátì òṣùwátàwù fàtàkásà Abdul Quadri mínà nìsíwátì òṣùwátàwù wà fáàkọ̀ rìjà fáàkọ̀ Abdul Quadri rìjà là. ahọ́n dẹ̀ sọ Sisi Quadri di ògo ẹnu dẹ̀ sọ Sisi Quadri di èèyàn. ẹnu ọ̀hún ló mọ̀ sọ ìwọ kan do lórí burúkú mẹ̀yẹn ẹnu ọ̀hún ló mọ̀ sá ìwọ tì mọ́lẹ̀ àṣeyàn lè bẹ́ẹ̀ kú kó dé yàn léèbú táwọn òkè ẹni ó bá lè kú yàn ẹni tí ò ní dé yàn láyé ní máa kú yàn àṣẹ òun èékú rẹ lò ló fi dé yàn táwọn lè kú yàn lónìí bí Sisi Quadri yóò jọ ni èékú rà sí kò lè dàbí ètò bá wa ètò bá wa ló lọ. ètò rà sí kò lè dàbí ètò bá wa o ètò bá wa ló ti lọ yẹn. irú àwọn èèyàn báyìí ẹ̀ẹ̀kọ̀ọ̀kan ni wọ́n máa dìde nínú ayé o. àfọ àbẹ̀wàjì nígbà tí àjìbẹ̀wàjì pè mí pé mo fẹ́ ká ẹ wá bá wa ṣe wá sí nínú rẹ̀ ìjọ yìí mà lágbára ṣùgbọ́n nítorí pé n tó kú yìí ntáyé ń wò táyé ń gbọ́ ntáyé ẹbí ń gbé gẹ́gẹ́ ni. mo rí bírọ́dà yìí gbà wọ́n ṣe interview wọ́n ní ìtẹ́nbá láwọn ó gbà á lè fún wọn kódà bọ́lá àwọn gba 30 million ní owó jọ pẹ̀lú gbogbo owó sẹ́ẹ̀rí Sisi Quadri rà padà ní sí. ṣèbó lẹ́jọ́ kò lẹ́ dákẹ́ fẹ́ ẹ̀gbọ́n yín lọ ẹ̀ lẹ́gbọ́n mi ọ̀rẹ́ yín lọ ìfẹ́ yín lọ ọmọ ìyá yín lọ aṣọ́nu ó ti bọ́. ibi àsìgbà ayé ìdè wọn kì í gbé star bàbá sórí ọmọ bọ́ọ̀mù náà ò bá ti ṣiṣẹ́ sí ẹ̀ wọn lè gbé star ẹ̀ fún àbúrò. báwa bá láàpọ̀ oníkòókù kò fáyé ayé ò lè gbàǹgbàkúgbà ògo kan tọ́lọ̀ ń gbé kalẹ̀ nínú àṣírù yín nù ògo lẹ́yìn náà ṣùgbọ́n níbi káyọ̀ náà káká yóò rí pé lágbájá ló dé yìí abẹ́ni tí ó bá sọ wípé kíní kò ṣe é dáa ló kù ẹni tí ó bá dẹ̀ lórí ìdùnnú Sisi Quadri ò dáa wàláhì àkàbà ni ó kù. Sisi Quadri wá ayé ó ṣe àmì wọ́n di àmì wọ́n lo ipò gbogbo tí èèyàn máa ní láyé ní Sisi Quadri ní ṣé kí n tún wí. gbogbo téèyàn máa ní láyé ní Sisi Quadri ní. sábàlẹ̀ yẹn kú 100 years kí ni ó ní ju ọmọ lọ. sábàlẹ̀ yẹn kú 200 years kí ló fẹ́ ní ju ilé lọ. mo dúpẹ́ pé Sisi Quadri yẹn ṣe òkú orí àtàn. Alhamdulillah. kí a máa jẹ́ wá sí gbogbo ẹni tí ń ta lọ́wọ́ tí wọ́n ń gbọ́ lọ́wọ́ má fi gbogbo owó jẹ yẹn o tọ́jú owó jẹ yẹn ọ̀la ń bèrè tó kò ní ìrẹsẹ̀ ayé òbí ọ pé ìgbà tí ń dùn fún ọ ìgbà tí ń dà fún ọ ìgbà tí ń yí ọ kí ló fi dè mọ́lẹ̀ lo àkókò rẹ judiciously lo ìgbà rẹ ní ọ̀nà tí ó gbà wúlò fún ẹbí àtàrà rẹ ṣebó lẹ̀gbọ́n àbúrò àtàwọn ọmọ ìyá gbogbo wọn jòkó nítorí pé òòyà yàwó àtọmọ ìyá wọn ẹlòmíràn kú nínú star tó pera rẹ̀ ní star kò dá lọ́wọ́ ẹbí kò dá lọ́wọ́ ara àwẹ̀ nígbà ìwọ̀n àrọ́wọ́ rẹ̀ ń tunu wọn àrọ́wọ́ rẹ̀ ń bẹ̀rẹ̀ wọn tó ní rí ìtunu àwẹ̀ ó ní iṣẹ́ iná ni torí ọmọ rẹ nìkan ló lérò pé ó bẹ́ẹ̀ fi ṣiṣẹ́ àbí ó nítorí àwọn ọmọ mi àwọn bùkátà kan wà tó jẹ́ pé apá ọmọ kì í ká ẹni tá a bá sọ dèèyàn ni ó bá ní gbé bóòlù àwọn náà ti fẹ́ sọ àwọn èèyàn dèèyàn ọwọ́ kan kì í pàtẹ́wọ́ o ẹsẹ̀ méjì ní ta kú o gbogbo wa tá a ti lọ́wọ́ kan nínú òkú ẹja wá ọwọ́ kan bà sókè tájọ pàtẹ́wọ́
ẹni tó jẹ́ èèyàn lẹni tó sọ èèyàn di èèyàn. Sisi Quadri wáyé wọ́n sàmì wọ́n sọ èèyàn di èèyàn. Ọlọ́run dákun mo bẹ̀ ọ́ báwa ṣàlékún kí a ti gẹ wọn. Bisimilayi mẹ́ta kúrú wà láwọn mẹ́ta. Bisimilayi rahman rahim kúrú wàlláhu ahad Allahu samad lam yalid wa lam yulad wa lam yakun lahu kufuwan ahad. Bisimilayi rahman rahim kúrú wàlláhu ahad Allahu samad lam yalid wa lam yulad wa lam yakun lahu kufuwan ahad. Bisimilayi rahman rahim kúrú wàlláhu ahad Allahu samad lam yalid wa lam yulad wa lam yakun lahu kufuwan ahad. Àmín. Èyí tí ó bá láti gbogbo ọ̀rọ̀ mi yóò máa lọ sọ́dọ̀ ìyá wa tí wọ́n jẹ́ ìyàwó fún Sisi Quadri. Ìmọ̀ bóyá wà ní òkó yìí. Tó bá yẹ pé wà ní òkó yìí níbi tí ọ̀rọ̀ dé yìí ẹ gbà fún Ọlọ́run lábàtán ẹ gbé ọ̀rọ̀ yín kalẹ̀ síwájú Ọlọ́run. Gbogbo nǹkan láyé ni wọ́n kọ títán sí lẹ́yìn orúkọ Ọlọ́run nìkan ni títán ò ní dé bá. Níjọ́ tẹ́ ẹjọ́ ń tó ẹ̀ mọ̀ pé báyìí ni ó ti rí. Níjọ́ tẹ́ ẹjọ́ ń sọ walaqad allimna al-mustaqdimina minkum walaqad allimna al-mustaakhirin. Ọlọ́run láwa la mẹni tí ó ṣáájú àwa la mẹni tí ó kàn yín. Sisi Quadri lọ bóò ní gbogbo tí Sisi Quadri fi lè òfin tó ní bàjẹ́ lẹ́yìn wọn. Ẹ dákun ẹ mójútó gbogbo ẹbí lápapọ̀ ẹ má fara ní ọmọ ẹ má fara ní ìyàwó ńgbà yín náà tiẹ̀ nídìí wá ìfẹ́ fara nìyàn. Aládé ẹ̀yin náà lọ́tọ̀ ẹ dákun ẹ jẹ́ apanupọ̀ bàbá wa kábíyèsí Olúwo ẹ bá wa ṣe àdámọ̀lá ẹ bá wa ṣe kábíyèsí. Ẹni ó bá máa àdámọ̀lá àyàtọ̀ kó bá wa ṣe fún wọn. Mo rí ìka nínú níwùsì kan pé bàbá láwọn sponsor àwọn ọmọọṣẹ́ bẹ́ẹ̀ ni ìmọ̀ bí níwùsì yẹn ṣe jẹ́ níwùsì. Ṣùgbọ́n gbogbo ẹni ó bá fún wa ní àdéhùn níbí lónìí mẹ́lẹ́rò pé èèyàn ló bá ṣàdéhùn o. Ọlọ́run ló bá ṣe o. Àwọn onítíátà Ọ̀yọ́ state wọ́n ní àwọn ṣèlérí wípé àwọn ó kóra àwọn jọ sí odidi fíìmù gbogbo owó táwọn bá rí mbẹ àwọn kò fẹ́ bí àwọn kò fọmọ. Ìwọ náà ṣe ń tó ṣe nísìn nítorí péjọ kan ń bọ̀ tí wọ́n ní kí la fẹ́ fẹ́ bí rẹ kí la fẹ́ fọmọ rẹ kí la fẹ́ fọkọ rẹ kó dáa bẹ́ni ó bá ti pèsè ọ̀la láti òní kó bàjẹ́ bẹ́ni tí ò lé sí ọ̀la látẹ̀lé rẹ̀. Salamu alaikum wa rahmatulahi wa barakatuh. Wa alaikum salam wa rahmatullah. Ẹ jẹ́ agbọ́dọ̀ tóbi. Allahu akbar. Ẹ jẹ́ agbé Ọlọ́run tóbi dáadáa. Mashallah, adúgbò pàtàkì lọ́wọ́ bàbá wa oníwàásí àgbáyé nì. Fadilatu Sheikh Basit Muhyiddin Àjàní Bello. Bàbá wa àpẹẹrẹ Anobi. Àlìkáàtì bí. Ọlọ́jà rẹ̀ mi bàbá ló pẹ́. Ìlànà àwọn ọmọ insha Allah. A ti ń lọ síbi tí ètò yóò ti bọ́ síbi pé àfẹnu ẹ̀gúnbì kan. Wọ́n lọ bí kò pọ̀ lọ́nà. Ètò bíi 2 sí 3 tàbí ká sọ pé 2 àtààbọ̀ lókù. Nígbà tí bàbá akáàtì ní ṣe lẹ́kṣọ̀ lọ́wọ́, ó náà ni oníṣẹ́ worldwide president fún ẹgbẹ́ òṣèré káàkiri àgbáńlá ayé ìyẹn Ọ̀túnba Bọ́lájí Amúsàn. Àwọn délígéètì tí wọ́n ní kí wọ́n wá ṣojú national secretariat wọ́n wọlé sáàrin wa. Ẹgbẹ́ gbogbo délígéètì yẹn sòdí. Àwọn náà ni worldwide vice president